ohun tó fà á tí Ọọ̀ni kò ṣe dá sí ọ̀rọ̀ olórí Naomi mọ́ nìyí o. bí ọdún ti ń parí lọ ni arábìnrin Fúnmiláyọ̀ Ògúnṣèyí ìyá olórí Naomi Ògúnwùsì ìyàwó Ọọ̀ni tẹ́lẹ̀ tó wà ní tìmọ́lé lọ́gbà ẹ̀wọ̀n Agodi jáde síta tí ìyá náà sì ń hu bí oríire tó ń kígbe lóhùn rárá pé kí gbogbo ọmọ Nàìjíríà gba òun. ọjọ́ 27 oṣù kejìlá December 27, 2024 tó kọjá yìí ni tó bá rí ìyá náà tó ń sunkún yọ̀bọ̀ yóò mọ bí irú àdánwò tó bá olórí Naomi yìí ṣe máa ń jẹ́ lára abiyamọ. ara abiyamọ ta ìyá náà débi pé ó sọ àwọn ọ̀rọ̀ ńláńlá. ó ní wọ́n sọ pé àwọn alágbára láti òkè order from above kan ni wọ́n wà nídìí ọ̀rọ̀ ọmọ òun. ìyá náà ní kò sí ìdí kankan tí wọ́n gbọ́dọ̀ fi rán ọmọ òun lọ́gbà ẹ̀wọ̀n Agodi àfi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tètè gba òun. ó ní ohun tó ṣẹlẹ̀ yìí kì í ṣe àkọ́kọ́ kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe àánú fáwọn èèyàn ni. ó ló ti ṣe irú ètò yìí ní Àkúrẹ́, ó ṣe é ní Oǹdó, ó ṣe é ní ilẹ̀ Olújì àti àwọn ibòmíì. èyí tó sì wáá ṣe níbàdàn yìí ni nǹkan náà bọ́ sórí. bẹ́ẹ̀ ni òun fúnra ẹ̀ kò tí ì dé ibi àpéjọ náà. àsìkò tí wọ́n sì ní kí àwọn èèyàn dé kò tí ì pé tí wọ́n fi rọ́ lọ síbẹ̀ tí wọ́n sì tẹ ara wọn pa. ó ní oore lọmọ òun fẹ́ ṣe o. ìyá yìí nìkan kọ́ ló jáde bẹ́ẹ̀. àwọn olólùfẹ́ Naomi jáde síta. obìnrin kan tó ń jẹ́ Yétúndé Ọlá ló ṣáájú wọn. wọ́n bẹ̀rẹ̀ sí sáyìn ìwé ẹ̀hónú kíá làwọn aráàlú sì ti bá a dá sí i. láàrin ọjọ́ 26 sí ọjọ́ 28 oṣù kejìlá tó kọjá lọ yìí àwọn 12,000 èèyàn ti fọwọ́ síwé yìí tí wọ́n fi ń sọ pé kí wọ́n fi Naomi sílẹ̀ kí wọ́n má bàa ṣẹjọ́ kankan. Yétúndé Ọlá àtàwọn èèyàn ẹ̀ ní kò sẹ́ni tó máa sọ pé òun ò mọ̀ pé oore ni Naomi fẹ́ ṣe fáláìní kí wàá ni wọ́n fẹ́ fi igi gún olóore lójú sí. wọ́n ní ẹ̀bi ò sí lọ́wọ́ Naomi tó fẹ́ fáláìní ní nǹkan. bí kinní kan bá wà níbẹ̀ láti sọ àmúwá Ọlọ́run lèèyàn yóò pè é torí kò sẹ́ni tó wù káwọn ọmọdé bẹ́ẹ̀ kú torí pé ó pè wọ́n sóúnjẹ. bẹ́ẹ̀ làwọn tí wọ́n jáde nílé láti gba oúnjẹ àti owó pàápàá kò wá nítorí pé wọ́n fẹ́ kú. bí nǹkan bá kàn ti fẹ́ ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ náà ni. àwọn èèyàn yìí ní kò sí ìdí kan tí wọ́n gbọ́dọ̀ fi Naomi pamọ́ kí wọ́n fi sílẹ̀ kó máa lọ ló dáa jùlọ. àwọn olólùfẹ́ Naomi yìí ní bó bá jẹ́ ìjọba ló wà nídìí ọ̀rọ̀ yìí tàbí àwọn alágbára kan kí wọ́n yáa túwọ́ níbẹ̀ kíá o. ìbí yìí làwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti sọ̀rọ̀ torí bí òwe bá jọ òwe ẹni bí èèyàn kò bá dáhùn ẹ̀rù ìjà ló ń ba onítọ̀hún yẹn. Dọ̀tun Oyèládé ló fèsì lórúkọ ìjọba wọn. ó ní bí àwọn aráàlú bá ń sọ pé ìjọba mọ kinní kan nínú ọ̀rọ̀ Naomi yìí ó ní wọ́n kàn ń ba àwọn lórúkọ jẹ́ ni nítorí àwọn kò mọ kinní kan nínú ọ̀rọ̀ náà rárá. kò sì sí ohun tí àwọn fẹ́ fi ìdààmú Naomi ṣe. Oyèládé ní Naomi tó fẹ́ ṣètò àtàwọn ọlọ́pàá ni wọ́n jọ lẹ́jọ́ torí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò lẹ́jọ́ kankan tí wọ́n ń bá Naomi ṣe. yàtọ̀ sí kọmíṣánná yìí àwọn èèyàn kò yé sọ̀rọ̀ fatafata bí wọ́n ti ń sọ nípa Naomi ni wọ́n ń sọ nípa Oríyọmí Hamzat. àwọn kan sì dìídì lọ sílé iṣẹ́ rédíò Àgídìgbo tí wọ́n ń gbàdúrà kíkankíkan fún olùdásílẹ̀ iléeṣẹ́ yìí pé kí Ọlọ́run kó o yọ nínú àdánwò tó wà kí oore má dẹ̀bi mọ́ ọ lọ́wọ́. bí gbogbo ìlú ti wá ń hó gbùdùgbàdà lórí ọ̀rọ̀ yìí àmọ́ tí kò tún sẹ́nìkan tó gbọ́ kinní kan láti ẹnu Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ló mú kí àwọn èèyàn wá fẹ́ máa ti ọ̀rọ̀ mọ́ ọba náà lọ́rùn. àwọn míín sì gbà pé òun ló ń ṣe ìyàwó àtijọ́. àwọn kan tilẹ̀ sọ pé order from above tí ìyá Naomi ń sọ nígbà tó ń sunkún pé Ọọ̀ni ló ń fi kinní náà pòwe mọ́. bẹ́ẹ̀ làwọn míín lọ sí orí ayélujára tí wọ́n ń sọ pé kí Ọọ̀ni fi olórí Naomi sílẹ̀ kó yẹ fìyà jẹ nítorí pé wọ́n kọ ara wọn sílẹ̀. iná ni kò wọ̀ mọ́ kò sì sí ìdí tí wọ́n fi gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ náà di ìjà lébi tí Ọọ̀ni yóò máa wá fìyà jẹ olórí ẹ̀ àtijọ́. àwọn tí wọ́n ń sọ báyìí ní bí kinní náà kò bá lọ́wọ́ Ọọ̀ni nínú kíá ni wọn yóò ti fi Naomi sílẹ̀. gbogbo èèyàn sá mọ̀ pé oore ló fẹ́ ṣe. àwọn míín tilẹ̀ ní nítorí kí ìyá lè jẹ Naomi kó lè ní kí wọ́n lọ bá òun bẹ ọkọ òun àtijọ́ àti pé òun ti ṣetán láti padà sáàfin ni àwọn ọlọ́pàá ṣe gbé e jù sẹ́wọ̀n l'Ágòdì. ìwádìí tiwa
láti ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center kò fi ìdí èyí múlẹ̀ rárá. Kódà ìwádìí náà fi hàn pé àhesọ àti ìbanilórúkọjẹ́ pọ́nbélé ló wà nínú ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ sí Ọọ̀ni yìí ń gbé kiri. Ìwádìí ti wá fi ìdí ẹ̀ múlẹ̀ pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ gbàrà, ohun tí Ọọ̀ni kọ́kọ́ ṣe ni láti kọ̀wé síta kó sì gbèjà olórí Naomi nípa sísọ àwọn ohun tó mọ̀ nípa rẹ̀. Nínú lẹ́tà tí Ọọ̀ni kọ yìí ló ti ní òun mọ olórí Naomi bí ẹni tó mọ owó ní o, àti pé kò lè ṣe ohun aburú kan sí àwọn ọmọdé láyé ẹ̀. Ó ní ètò tó ṣe yìí kì í ṣe àkọ́kọ́, ó ti ń ṣe tipẹ́, àti pé látìgbà tí òun ti mọ̀ ọ́n ló ti fẹ́ràn àwọn ọmọdé, tó sì jẹ́ ohun tí yóò máa mú inú wọn dùn ló máa ń fẹ́ ṣe. Ó ní ó kórìíra kí ìyà jẹ wọ́n, ohun tó sì fi mú un ní dandan pé òun yóò máa mú inú àwọn ọmọdé aláìní dùn ní gbogbo àsìkò ọdún kérésì nìyí. Ọọ̀ni wá sọ kinní kan o, ó ní gbogbo ọ̀nà yòówù tí ìjọba tàbí olórí Naomi bá fẹ́ gbà láti ran àwọn tí ìjàmbá ṣe níbi àjálù náà lọ́wọ́ lòun àti ààfin òun yóò bá wọn dá sí, pé wọn yóò jọ ṣe àtúnṣe sí ohun tó bàjẹ́ náà ni. Àmọ́ kò pẹ́ tí lẹ́tà jáde tí àwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí sọ ìsọkúsọ. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ lórí ayélujára àti káàkiri náà sì burú débi pé kò sí tí ọba yìí lè ṣe ju kó mì sẹ́yìn lọ, tí kò bá fẹ́ ìsọnù ayérayé àti àbàwọ́n tí kò ní parẹ́ lórí ọmọ àti ọmọ olórí tó bímọ fún yìí. Ohun tí àwọn èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ ní láti máa sọ pé irọ́ ni o, Ọọ̀ni àti Naomi ló lo àwọn ọmọ tó kú náà fún ètùtù ọlà. Àwọn kan sì ń sọ pàtó bí ẹni pé wọ́n wà níbẹ̀, pé wọ́n fi àwọn ọmọ náà ṣe àtúnjí owó àti agbára wọn ni. Àwọn míì ń sọ pé kí Ọọ̀ni wá sí gbangba kó wá búra, kí wọ́n gbé ògún fún Naomi kóun náà búra pé kì í ṣe pé wọ́n lu àwọn ọmọ tó kú náà láti fi jí owó àti agbára wọn dìde ni. Àwọn míì kò dúró síbẹ̀ o, wọ́n ní ẹkún èké ni Naomi ń sùn, àti pé tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ tí Ọọ̀ni Ògúnwùsì sọ, wọn yóò ti mọ̀ pé kò sẹ́ni tí yóò fi Naomi ṣe kinní kan, kódà ọlọ́pàá kò jẹ́ mú un, wọn kò jẹ́ súnmọ́ nítorí Ọọ̀ni yóò lo agbára rẹ̀ láti rí i pé kò sẹ́nìkan tó fọwọ́ kan Naomi, kí àṣírí má bàa tú pé òun ló ń ṣiṣẹ́ náà fún. Èyí tó burú jù ní ti àwọn tí wọ́n wà lórí ayélujára tí wọ́n máa ń sọ̀rọ̀ tí ojú wọn kò tó rárá. Àwọn yìí ń gbé oríṣiríṣi ìròyìn ẹlẹ́jẹ̀ jáde nítorí láti fi orúkọ Ọọ̀ni tajà, kí àwọn èèyàn sì lè máa gbà wọ́n gbọ́ pé òótọ́ ni wọ́n máa ń sọ, bó tilẹ̀ jẹ́ pé irọ́ burúkú ni wọ́n máa ń pa. Bẹ́ẹ̀ làwọn míì tí inú Naomi ń bí tẹ́lẹ̀ ń gbé oríṣiríṣi àwọn irọ́ bàǹtàbàǹtà àti ìbanilórúkọjẹ́ ńlá yìí jáde, tí wọ́n ní oògùn owó ni Naomi àti Ọọ̀ni fi àwọn ọmọ ọlọ́mọ ṣe. Ìgbà tí ọ̀rọ̀ náà máa di ariwo gidi, tí àwọn kan tí wọ́n ní làákàyè bẹ̀rẹ̀ sí ṣépè fún àwọn tó ń sọ ìsọkúsọ báyìí, ni wọ́n tó jáwọ́ díẹ̀, tí àwọn míì sì sá lọ nínú wọn. Àmọ́ ọ̀rọ̀ náà ti bàjẹ́ kọjá àtúnṣe. Ó ti di ìṣòro ńlá láti bọ́ sí gbangba sọ irú ìrànlọ́wọ́ tí Ọọ̀ni bá ń ṣe fún Naomi nítorí ìsọnù àti ìbanilórúkọjẹ́ tó ń lọ. Kì í ṣe pé Ọọ̀ni kò sa ipá rẹ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ìwádìí fi hàn pé ohun gbogbo tó bá ń ṣe lábẹ́lẹ̀ ni. Bákan náà làwọn tí wọ́n wà níjọba pàápàá títí dórí gómìnà Mákindé. Àwọn míì ti gbàgbé pé ọ̀rẹ́ tímọ́ ni Alhaji Hamzat tó ní rédíò Àgídìgbo àti gómìnà náà. Ohun táwọn agbọ́ yìí sọ yìí àti abanilórúkọjẹ́ wọ̀nyí sì fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn náà ni pé Mákindé kò ní í ṣe kinní kan fún Hamzat torí èèyàn ẹ̀ ni. Èyí ló jẹ́ kí Mákindé àti ìjọba rẹ̀ sá sẹ́yìn. Wọ́n ní kí wọ́n jẹ́ kí òfin ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀, pé ó dájú pé nígbà tó ti jẹ́ oore ni Naomi àti Hamzat ṣe, òfin kan kò ní fìyà jẹ aláìṣẹ̀, wọn yóò fi wọ́n sílẹ̀ nígbẹ̀yìn ni. Ìdí nìyí tó fi dàbí pé Ọọ̀ni tàbí Mákindé kò dìde sọ̀rọ̀ yìí, nítorí tí wọ́n bá dìde, àkóbá burúkú ni kí náà yóò dà fún Naomi àti Hamzat lásìkò yìí àti lọ́jọ́ iwájú. Ọjọ́ 13 oṣù yìí ni wọ́n fi ìgbẹ́jọ́ sí báyìí tí olórí Naomi Ìṣílẹ̀kùnọlá yóò tún fojú ba ilé ẹjọ́. Òun àti Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú ọ̀gá àgbà iléèwé Islamic High School ní Báṣọ̀run. Ó sì dájú pé níwọ̀n ìgbà tó ti jẹ́ àwọn aráàlú fúnra wọn ni wọ́n ń pariwo kí wọ́n fi Naomi àti Oríyọmí sílẹ̀ báyìí, ó ṣeé ṣe kó jẹ́ ọjọ́ náà lọ̀rọ̀ yóò yanjú tí wọn yóò padà sílé wọn. Ọláyíwọlá Alága ló gbé ìwádìí yìí kalẹ̀ ní ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn.